Yorùbá o kálásà máa tàṣànù tọ̀wọ̀ tàṣà náà máa pààrọ̀ tí wáyé. Yorùbá kárí pẹ̀lú àṣà o, Yorùbá kárí pẹ̀lú àṣà o, àwọn alálàṣà bára yòókù ń bẹ́, àwọn alálàṣà bára yòókù ń bẹ́ o, Yorùbá kárí pẹ̀lú àṣà o. Nínú oríkì ó máa fi wá ó fi hàn irú ẹni tí ìnàta jẹ́, kódà ó ń sọ̀rọ̀ ó ń sọ ìtàn, ó máa rán ẹ létí ẹni tí ó jẹ́. So àwọn tá a bá jí ní kékeré àdọ̀bálẹ̀ wọ́n á kì wá wọ́n á sọ̀rọ̀ irú pọ́n ti ń pè wá lórí kí wa ó wà lára nǹkan tó jẹ́ káwa lè dé torí wà fẹ́ béèrè inú owó orí ìwọ ọmọ àyẹ̀dọ́ olóde òkúta wọn kì í ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ wá ṣàlàyé fún pé báyìí ni o àwọn jagunjagun ó mú nǹkan jáde ní nǹkan tí ò ṣe fẹnu sọ. So oríkì Yorùbá jinlẹ̀ àwọn tá a bára wa tán ní gbogbo àgbáyé tán bá kíyàn pé wọ́n kí ẹ lóríkì yìí bóló ti wá tẹ́ bá fi máa trace ẹ̀ rí i pé ìkan náà nìyí. Kò sí bá a ṣe lè làkàlàkà kàwé tó tá a ṣe tó ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa pípa tá a pa àṣà wa tì ó wà lára àṣòro tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. mo wá síbí ní orúkọ bàbá Ọọ̀ni Ìṣọ̀yà Majesty ọba Adéyẹyè ẹni tó Ògúnwùsì. bàbá ló gbé mi dìde láti wá sojú wọn gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yìí pé bàbá wa Ọọ̀ni ti Ilé Ifẹ̀ àṣà ni wọ́n gbé dání àlàáfíà dẹ̀ ni wọ́n gbé dání. àṣà Yorùbá ló dùn jù òun ló dára jù Yorùbá ló ní àṣà Yorùbá ló ní èdè tó dá lẹ́nu láti sọ̀rọ̀ èdè láti sọ̀rọ̀ ìtàn ìtẹ̀sẹ̀ ìbáyé gbogbo ohun mèremère tó yẹ ká máa gbéga. Oríkì ló máa jẹ́ ká mọ ibi tí ẹnì kọ̀ọ̀kan wá ti jáde wá ìlú tí ẹnì kọ̀ọ̀kan wá ti jáde wá ilé tí ẹnì kọ̀ọ̀kan wá ti jáde wá àdúgbò tí ẹnì kọ̀ọ̀kan wá ti jáde wá àti pé ohun tí a ń ṣe nínú ilé agboolé ẹnì kọ̀ọ̀kan wá oríkì ló máa jẹ́ ká mọ ìtumọ̀ ẹ̀. Oríkì ìyàn ó máa ń júwe léèyàn fún yàn ni tó o bá mọ èdè rẹ sọ èèyàn sọnù. Mo ní àwọn òyìnbó tó wá láti Brazil tó wá lákùrẹ́ ó yẹ kójú tì wá ní yunifásitì ní Amẹ́ríkà. Mo lè list almost 20 yunifásitì ló ń kọ́ wọn ní èdè Yorùbá. Ó yẹ kí ojú ti àwọn òbí tí ò kí ń sọ Yorùbá sí ọmọ wọn tí ò ń jẹ́ kí ọmọ wọn sọ Yorùbá. Mo rántí ìgbà tí mo wá ní stop speaking vernacular. If you speak vernacular á dáwó owó tó yẹ kí n fi owó pocket money mi wọ́n àgbà kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní ẹni tó bá mọ Yorùbá sọ tó dánmọ́rán yóò mọ èdè Gẹ̀ẹ́sì sọ yóò dẹ̀ mọ̀ ọkọ. Nítorí èyí ẹ dákun ẹ̀yin òbí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ọmọ yín kó máa sọ èdè abínibí wa. Mo ṣe bá rí ládéládé mo ṣe bá gbogbo lóyè. Èmi àṣàbí tí wọ́n súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je. Mo jìnnà sábà níwọ̀n ẹgbẹ̀fà tó rọ̀bà sílẹ̀ bá tán. Kábíyèsí ṣe ń gbọ́wọ́ ẹnu mi pé tó wù mí ojú. Alágbà máa ń tọrọ ẹnu mi àrídùnú ẹ̀yọ wá ní bí ìbànújẹ́. Mo tún ṣú dáadáa mo dọ́tọ̀ bàbá mi Ṣàmbọ́lá ọmọ olùkọ́ ẹ̀rù Ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ tẹ̀lẹ̀wọ̀ yẹ ọmọ kú ọmọ òfò ọmọ àdámọ́ ọmọ pèsè tẹ̀mí òwúrọ̀ alábọ̀ ọmọ kílà rárí fi sílẹ̀ bí kò ṣe ìwọ ọmọ àrárí ń gbégbá ìwé rajà lórí kẹsẹ̀ mo pé bá ìwọ ìwọ bùjọ́ mi lójú olùjọ́ ń sọ olùjọ́ bá sàmọ́ o kí la fi ń pa ìran rẹ ọmọ ìwé kan ni mo pè lóbùrẹ́ ìgbèrè ló ń jẹ́ mi lójú ọlọ. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé bá a ṣe wà ń bì àwa kan a ti kọ́gbọ́n nípa bó ṣe yẹ ká máa ṣe nílẹ̀ Yorùbá wa pàápàá jùlọ ìlà kíkọ a kì í kọlà mọ́ most of àwọn tó wà ń bíbí báyìí a rí wọn pọ́n kọlà. Mo lérò bíi pé eléyìí ó tún máa mú kí ó tún máa fún wa lọ́gbọ́n sí láti mọ̀ wípé ìlà kíkọ kì í ṣe bóyá bíi pé bóyá èébú ara àbí nǹkan kan láti jẹ́ ká mọ irú ibi tá a ti wá àti láti bu ẹwà kún wa. Nǹkan tí a dá àpèrè àwọn bàbá wa fún gangan nìyẹn láti máa ṣe alákòóso àṣà àti ìṣe wa láti má jẹ́ kó lọ sí ohun ìgbàgbé. Oríkì Yorùbá làwọn àṣẹ lóṣù yìí. Ibi bàbá mi ẹ̀bùrú lẹ̀ bá a fi gbàṣà Yorùbá lárugẹ.
lọ́dún làwọn àṣàdúnmọ́dún àṣà bí òdì mọ́ forí balẹ̀ lọ́dún àwọn bàbá gbogbo yín ẹjọ́ ló bá mi ṣe kábíyèsí lẹ́ẹ̀kan ṣoṣo fáwọn ọba wa kábíyèsí. ẹlẹ́kẹta tí kábíyèsí wa bàbá wa tí wọ́n ṣe oríkì ọdún oríkì ní téèyàn bá ń sọ oríkì ọdún tó bá ń ṣe ẹ jẹ́ ká gbé òṣùbà fún tá a bá rí ẹnìkan lé ní nísìnyí tí wọ́n bá ti ń kì ní ẹ̀ṣọ́ ọkọ yìí á ti mọ̀ pé ìran ológun ni torí ẹ̀ṣọ́ kì í gbọ́fà lẹ́yìn àyàfi tó bá gbọgbẹ́ níwájú gangan ẹ̀ṣọ́ ò lè gbọ́fà lẹ́yìn ẹn tó bá ti gbọ́fà lẹ́yìn yẹn ó mì pé ojú ni nǹkan tá a mọ̀ níran ẹ̀ṣọ́ wo ni wípé akíkanjú ni wọ́n an ẹ̀ṣọ́ remains one of the most valiant men in history he must never be defeated in battle he must conquer at all cost tó ń bá pé ẹlòmíì tó ń bá pè ní òpómúlérò mọ́jà alẹ́ kan wọ́n ti sọ ibi tó ti wá tó ń bá pè èèyàn ní òkòrèsé wọ́n ti sọ nǹkan tí wọ́n ń ṣe nídìílé wọn nǹkan tí ó wà nínú oríkì ni pé ó rán wa létí ibi tá a ti dìde tá a bá rọ́bà tó ń ṣe léyìí ẹ jẹ́ ká ṣe sàdánkátà fún. nǹkan pàtàkì nǹkan lágbára ni àwọn ọba tó ń fi Yorùbá lọ́kàn balẹ̀ nìwọ̀nyí pé Yorùbá àṣà Yorùbá ò ní parun oríkì ló mú jẹ́ ká mọ ibi tí kálukú ti wá ẹ jẹ́ pé ohun tó ṣe pàtàkì ohun tó wú mi lórí nínú oríkì Yorùbá ni pé bí ìran èèyàn bá jẹ́ olè wọ́n kì í gba olè yẹn lọ inú rẹ̀ sì máa dùn nítorí náà kò yẹ ká sọ ilé nu ẹnu sọ àgbà tó sọ lẹ́nu ọ̀sàpò ìyàkọ́. wọ́n nítorí kí su ọmọ parun òun làgbẹ̀ fi ṣẹra wọn léèbù tí àbá fẹ́ kí àṣà àbí àwọn apòrò kó parun kì í ṣe pé ká fi wọ́n sínú móhùnmáwòrán ká fi wọ́n sínú ẹ̀rọ tá a bá rí àwọn èèyàn tó ń kọ́ ìní kò fi lè parun nígbà táwọn ọmọ kéékèèké bá ń kọ́ tó ń gbé àwọn àgbà lóhùn nígbà tó bá rẹ àgbà ọmọ kékeré ó dìde ipa rẹ̀ náà ni a ti rí nísìn àwọn tí wọ́n jẹ́ àwọn kéékèèké táwọn náà ti nífẹ̀ẹ́ sí irú nǹkan báyìí ó jẹ́ ìpèníjà fún gbogbo àwọn tó wà nínú ipò tí ọba Adékúnlé wà yìí láti ta gbogbo nǹkan àyíká wọn jí kí ló mọ̀ mú àṣà ara òkèèrè wá bá wa ń bì àṣà gbogbo nǹkan lọ́lọ́run ti fún wa aláṣà wa níṣe alẹ́sìn gbogbo nǹkan la ní wọ́n sì wọ́n wà ní àmójútó rẹ̀ kó lè máa ta gbogbo ẹ̀ jí kí ọjọ́ ọ̀la rẹ̀ kó lè bá a dà. èmi bí ẹnìkan àwọn èèyàn rò pé ọmọ eléégún ni mí ṣùgbọ́n tẹ́lọ̀ bá ti fún yàn lóye nǹkan gbogbo ẹ̀ ni ó máa yé àwọn eléégún tí ń bẹ láàrin wa gbogbo nǹkan bá wí ńgbà náà ló ń kó sí wa lórí ní àgbàgbé ẹlòmínú wa ò lè rántí mọ́ ó sì ràn wá lọ́wọ́ púpọ̀ tó jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ eré mi mo ń ṣe oríkì púpọ̀ mo sì ń kọrin ẹnu mi máa ń dùn torí pé Ọlọ́run fún wa ṣe ọfà tí bàbá mi fi jagun jálumi òun lọ́fà tí mo lò ní Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ kì í ṣe ọfà lásán ìmọ̀ràn mi ni pé káwọn ọmọ wa àtàwọn tó ń dìde kí wọ́n má máa ro tó wó kí wọ́n máa ṣe tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. eégún ti ń kú lọ aṣọ eégún ti bàjẹ́ mọ́nú ó ti pé kó ewu àwọn ènìyàn ìwọ́n ta ló fẹ́ jókòó síbi tó jẹ́ pé ó ti dìde tó jẹ́ pé eégún àti eégún ni kó máa gbèdé so báwo wá la ṣe lè ṣe láàbí jẹ́ kí àwọn àṣà àti ìṣe yìí kó parẹ́ tí a dúró ta wá wò pé lọ́nà tí a fi lè yí wa àwọn ìyá wa wọ́n mọ oríkì gbàdákéré máa ń pàlọ́ fún wa ní alẹ́ kò sí pé àṣẹṣe effort tàbí pé no àjókòó níta wọ́n máa pàlọ́ ṣé ní GRA ni o ti fẹ́ jókòó sí ìta
tọ́jú máa pàlọ́ mọ́ ta ló mọ oríkì ilé mọ́. a bá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa lára àwọn tá a máa rí níbí àti àwọn tó ti dàgbà jẹ nínú ẹ̀ bí àwọn ajóbíewé tó jẹ́ kí àwọn èèyàn tún máa láìkì àṣà oríkì kí wọ́n la lè ṣe láti jẹ́ pé àwọn tó nífẹ̀ẹ́ sí wọ́n tún ṣe lọ síwájú lọ́nà tí ó lè bá wa mú. So àwọn ọmọ kéékèèké wọ́n wà tí àwọn òbí wọn àwọn ọ̀gá wọn tó ń kọ́ wọn ní nǹkan ẹ̀ kí la lè ṣe láti máa wú wọn ní orí kan tí a péjọ fún lẹ́yìn nìyẹn. mo kí bàbá àǹtí ayé ọgbọ́n èrò ẹ̀bùrú ẹ̀kọ́ àlejò gbogbo lọ́balọ́ba ọmọ ọlọ́pàá ọmọdé ọ̀la olúwo ní ọmọ tó gbèrèjò lórí ẹni kì í sára lápá ní bàbá ní abẹ́rẹ́sẹ̀ ogún omi ìyàpá akẹ́fìrò ilé yìí ilé bàbá yìí. I am Archbishop Tessie Daniel, also an eminent peace ambassador. Yes, United Nations eminent peace ambassador. Something like we have seen here today culturally, I notice that most times people shy away from their culture, the way of life, which I know some of the characteristics are sharing, because culture is sharing, culture is dynamic, culture is also an agent of change. It changes with time. So if we promote culture without biased mind, I think the world will be a better place. I greet you as we present to you from the Women in Agriculture, Sarah Code, and Alpha and Omega Orphanage Home. Thanking you for the great work that you are doing in the land and promoting the culture. Promoting Moki Bobo, Karo Jire Otua, Omondo State Lemi, Moani North Central. Ìgbà tí mo gbọ́ nǹkan tí kábíyèsí ń ṣe inú mi dùn lọ́pọ̀lọpọ̀ mo wá mú culture Arewa wá fún bàbá wa. Because gbogbo àṣà àti òrìṣà yìí èmi gan yà mí lẹ́nu ó strange sí mi kàn mú wá next year I'm organize it for all the Yoruba Obas in North Central and the whole North. Thank you. We appreciate you for what you're doing, and it will go on this road wider and worldwide. At this junction, on behalf of the women in Nipa, Kabiyesi a flag off again, women in agriculture, that the children, that will be able to export their products as from next year. They are going to farm about 100 acres of land on cassava. Another big round of applause. So that's a great achievement. Thank you very much. I appreciate you so much, and I thank our Lord, Bishop, contributing to the development of our community, and now you are coming in, and we hope that we'll continue to have a wonderful, fruitful collaboration. So we appreciate your support, and really appreciate this award. I'm going to put it strategically in my balance where everybody will see. Thank you so much. Yoruba Cultural Renaissance presents Distinguished Yoruba Culture Ambassador Award to Professor Wotuko R.O. Ram Kalilu in recognition of his preservation and promotion of Yoruba cultural heritage and history at Iyaniwura Palace, Iba, during the 3rd annual Oriki Yoruba Festival, given today, 17th December 2022. Onílé ọlá o, onílé ìlú ẹ̀dá o, àrówó lò, onílé ọlá. Ní orúkọ bàbá wa, aláyélúwà, ẹ̀bùrú ti ilẹ̀
ibà wọ́n ní àwọn fi ẹ̀bùn lọ́lá èdè wọn pè ní ohun tó jẹ́ pé nígbèésí ayé ọmọ ẹ̀dá irú ẹ̀bùn báyìí ó ṣe pàtàkì ẹ wàá lò pẹ́ ẹ lò pẹ́ ẹ tún gbà mí ẹ fọ́ fáwú ẹ bẹ̀rẹ̀ kì tóbi ẹ dàgbà òkìtà èyí ò ní jáse mọ́ tó àbálá ẹ̀. ẹ kọjú ẹ bàbá. kábíyèsí èyí lẹ́nu iṣẹ́ àwọn ọlọ́mọ wa àníwá wa lọ́pọ̀ ọlọ́run kò ní jáde o ẹ kọ́ ọtí pẹ́ o àwọn òbí ní ọgbà wọn náà bá ọ̀rọ̀ mi ń fi ọmọdé ẹ̀rọ mi ń fi ẹ̀mí dì ẹ̀ tún gbé dúdú ọlọ́ba ọlọ́láhùlà ọlọ́kọ̀ọ́ta ìlú àbúlé àlẹ́ nìyẹn. Professor Tọ́lọ̀ yóò pé ilé ìdílé gbọ̀ngbọ̀nù. Àdùpẹ̀ ìṣèjọba tí olúdèdè akọrin ọkọ̀ òkè. Ọmọ olóòlù ìdílé àdúgbò pèsè ní ọmọ ẹgbẹ́ lórí èyí ìta ìwúrò àbí ìyẹnu kúrò. Adúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún oríire tí a ṣe lónìí. A sì dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ̀bùn ìgbà àti ẹkùn ìgbà oko. Ọ̀dọ́dún ni ìsáfárá máa ga sí ni ẹ̀mí lọlẹ̀ inú ìgbà òní lọlẹ̀ ìgbà tí gbọ́dọ̀ oyè gbogbo àwọn ọmọ àbàmílélókan wọ́n ti mọ ìtumọ̀ ìjókòó yìí ní ibà náà máa ga sí i. Bàbá wọ́n ní kí a gbé apáta yìí fún yín pẹ̀lú kùtùkùtù méje ìyàyà mẹ́fà ẹ̀ ti ń ṣe lórí aṣálẹ̀ Yorùbá. Ẹ̀bùrú ọba ẹ̀bùrú adéogún ẹni ká gbé àpáta yìí fún ìmọrírì ìgbélárugẹ aṣálẹ̀ Yorùbá. Mo sì kí bàbá Olúkọ̀tún ti Kwara dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá Òrókìtì ní òkè wọ́n ní ká gbé àpáta yìí fún bàbá. Orí mọ̀nàmọ́ná ṣe látọ̀ orí èdè láṣẹ látà. Ẹ jọ̀wọ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí automatic qualification lọ́yà. Ẹ jọ̀wọ́ ẹ dákun ìṣẹ́jú kan ọdún ìṣẹ́jú kan lọ. Ọ̀yà ìṣẹ́jú kan ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ ẹ ṣe. Bàbá bá jágo yóò nígbà yín gbogbo babaláwo. Àdàtẹ̀ bá jágo yóò júbà rẹ̀. Ọ̀rọ̀ gbọdọ̀gbọ̀ yín tó bá jágo yóò nígbà ọjọ́ gbogbo babaláwo. Babaláwo bá fẹ́ ṣe bá tàbí tó fẹ́ ṣe é bá yóò júbà babaláwo ẹgbẹ́ rẹ̀. Ìṣèlú ọgbọ́n tó bí ìjà rẹ̀ tó bí ìjà rẹ̀. Ó bí bẹ́ẹ̀rẹ̀ bá bí jágo. Ìṣèlú ọgbọ́n tó bí bàálẹ̀ rẹ̀. Ọba Adégúnlé àsìkò nípò ní bàbá wọn pè ìjọba dọ̀la gbogbo babaláwo. Àwọn bàbá òkú àǹdarí ìtìlá. Wọ́n bá ní òkú àlàbù ọ̀pọ̀lọpọ̀ ti kàwé. Báàdì lọ̀rọ̀ ní síwájú èmi fẹ̀mẹ́. Àtọ̀rọ̀ ní síwájú agbọ́ni ni. Àgbà tó bá kú lébè ní kùtù sí bíbí ṣó. Àgbà tó bá ṣú lébè Yakubu kóòdù bẹ̀rẹ̀ abẹ́bẹ̀ yìí àti bàbá tó kó fún àwọn ọmọ bẹ́ẹ̀ tó wọ́n yóò ṣe ìjọ ọmọ bìsí ni wọ́n ṣe òbí jọrọ. Yakubu kóòdù bẹ̀rẹ̀ ó ránṣẹ́ sí àwọn gbogbo ní ojúde èkó. Ó ránṣẹ́ sí àwọn ọ̀rọ̀ ní ojúde èkìtì. Ó ránṣẹ́ sí gidigidi ní ojúde ìsẹ́rìmọ́. Ó ránṣẹ́ sọ̀tẹ́rẹ́ ìjọba tó rí kìíní. Kúbi kọ́ èbí gẹ́lẹ̀. Kúbi kọ́ èbí gẹ́lẹ̀. Ọmọ bìsí mi lásìkò èbí gẹ́lẹ̀. Kúbi kọ́ èbí gẹ́lẹ̀. Ọmọ bìsí mi lásìkò èbí gẹ́lẹ̀. Aṣọ ẹbí àti àwọn ọ̀dọ́ tó láti ọ̀nà.